tó ẹ kú ojúmọ́ o káàkiri tìbútòrò orílẹ̀-èdè yìí. Àsìkò kó lè dáa tó ní kálukú wa ń bá káàkiri. Ọlọ́run ọba tó ní kápá ọlá, alágbára lórí ohun gbogbo, ọba tó lè ṣe ohun gbogbo, ọba jípọjọ kúdà. Olúwa dúpẹ́ lọ́wọ́ rẹ pé o jí wa sí mọ́lẹ̀ àlàyé láàárọ̀ yìí. Agbápá ó ṣe é gbé, agbẹ́sẹ̀ ó ṣe é gbé. Olúwa ọpẹ́ ni fún ọ, torí pé ìwọ lọba àjíkẹ́, ọba àjíkẹ́, ọba afẹ́nifẹ́re, ọba àdùwà pé agbẹnimọ́dẹ̀yìn, afọ́nimọ́ṣèrègún, ọba alógolọ́lá ní ìlẹ́yẹ, ọ̀gbọ̀gbà tí gbára àdúgbò, àbá ọgbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀ nínú ọ̀fìn. Ìbà o, ìbà àwọn ìyá mi òṣòròmọ̀gà, àwọn látọ̀rọ̀jọpọ̀ àtẹ̀dẹ́jọ́ kan ti fún jòróró, àwọn lọ̀sálánsóló òṣòlóńsálá, àwọn táwọn ẹ̀nú omi sálánsóló, àwọn òdìdí ìbìrí ọdẹ́sápó yaró àrọ̀ gidigba sákòyó ogun, oníbàtẹ́ pèlè mọ̀jà tí bá níjà láì fọwọ́ kan ní ìbà lọ́wọ́ yín àti ìdímùjẹ èèyàn. Mo ṣe bá o. Ní tó gbé mi wá ní aago 2 kù ìṣẹ́jú díẹ̀ lóru gànjọ́ tá a wà yìí. Kò ju lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá lọ. Ẹ rí i pé ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ló bá mi. Wọ́n ní tó bá má gbàlagbà tí fi ń làágùn, tó bá sọmọdé ẹkún ni yóò máa sun. Màá fi àṣà wọn kan wọlé lónìí lórí ìlànà tá a wà yìí. Àṣà wọn yẹn mo fẹ́ kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ Yorùbá tó sì gbọ́ èdè Yorùbá dòní, tí èdè Yorùbá ò tí ì ṣáko lọ lára wọn, kí wọ́n tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́, kí wọ́n gbọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ, àṣàmọ̀ tí mo fẹ́ pa. Àṣàmọ̀ Yorùbá ni. Ní ayé àtijọ́, láyé gba ìwáṣẹ̀, láyé gba bàbá wa, ọkùnrin kan bẹ tí wọ́n ń pè ní Àmọ̀ó. Àmọ̀ó lórúkọ rẹ̀. Àmọ̀ó yìí sì jẹ́ gbajúmọ̀ láàrin ìlú tí gbogbo èèyàn mọ̀. Ayé mọ̀, olókìkí, wọ́n mọ̀ dáadáa, wọ́n mọ̀ sí tó dáa. Ayé ò rí wá bàjẹ́ lọ́wọ́ rẹ̀ rí. Ṣùgbọ́n lákòókò ìgbà t'Àmọ̀ó ń lo dáúlà rẹ̀ lọ́wọ́, bàbá kan náà ń bẹ, wọ́n ń pè ní bàbá Olókùnrùn. Bàbá Olókùnrùn yìí, ẹ̀mí ti kù kan lọ́rùn rẹ̀ tí ó fàyè lẹ̀. Gbogbo àwọn ará àdúgbò wọn lọ ń kí, àwọn aráàlú lọ ń kí pé bàbá ẹ mọ̀ kú àtijọ́, ẹ pẹ̀lẹ́ bò wá lára yín, ẹ lálàáfíà o, Ọlọ́run jẹ́ kí àlàáfíà tó yín lára. Àmọ́ náà wá gbéra ńjọ́ kan pé jẹ́mi náà yọjú sí bàbá Olókùnrùn kó náà wá lọ kí. Ó wá bọ́ sásìkò gbà tí bàbá Olókùnrùn pọ̀ kàkà kú. Ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́ àṣàmọ̀ mi dáadáa o. Àmọ́ ó gbéra ó dilé bàbá Olókùnrùn. Bàbá Olókùnrùn sì ń pọ̀ kàkà kú lọ́wọ́, bámọ̀ ò ṣe wọlé nù. Kókó àgólé yìí o. Àmọ́ ó kanlẹ̀kùn. Bàbá Olókùnrùn tẹ́mi kò kan lẹ́nu rẹ̀ ló bá dáhùn, ló bá ní ìwọ tánu, ó bá ní èmi Àmọ̀ó ni. Àmọ̀ó
bí bàbá olókùnrin ṣe kí Àmọ́ mọ́nu nu. Àmọ́ rò pé bàbá olókùnrin ń kí òun ni bẹ́ẹ̀ ni ṣe kẹ́ ẹ pé bàbá o, kẹ́ ẹ pé bàbá o náà. Àmọ́ òun náà ń dáhùn ní í ṣe kẹ́ ẹ pé bàbá. Bàbá olókùnrin tó ní Àmọ́ tún dáhùn ó ní bẹ́ẹ̀ ni èmi ni kẹ́ ẹ pé bàbá o, kálàáfíà tó yín lágọ̀ọ́ ara o. Wọ́n sàn ṣàdúrà fún bàbá olókùnrin. Bẹ́ẹ̀ ni bàbá olókùnrin ń kígbe Àmọ́. Bàbá olókùnrin rẹ̀ ti ń pọ̀ kàkà kú. Àmọ́ ṣe ó lo bí ìṣẹ́jú 15 pẹ̀lú bàbá. Bàbá ò dákẹ́, orúkọ Àmọ́ ló fi sẹ́nu. Àmọ́ wá ní irú wàhálà wà lélẹ́yìí. Gbogbo yẹn ni wọ́n bí wá kí bàbá, ó ṣe wá dégbà tèmi ní orin Àmọ́ wá wà lẹ́nu bàbá. Àwọn míì náà wọlé wá, wọ́n wá kí bàbá, wọ́n bá mọ̀ ń bẹ̀. Wọ́n bá tí bàbá ń pariwo Àmọ́, wọ́n ní Àmọ́ èmi lọ fi ṣe bàbá. Ó ní òun yóò fi nǹkan ṣe wọ́n. Lẹ́yìn náà ṣe wọlé wá kí wọn. Lèmi náà wálé wá kí bàbá. Bàbá sà ń ṣe Àmọ́. Ìrònú bá dorí àgbàkodò. Làmọ́ bá jáde pé tó bàbá èmi ń lọ, tó bá jẹ́ pé orúkọ mi tẹ́ fi sẹ́nu nu, èmi ń bá tèmi lọ. Àwọn èèyàn sà ń wọlé wá kí kẹ̀tíkẹ̀tí, wọ́n wá ń kí bàbá lórí ibùsùn wọn. Bàbá ò dákẹ́ o, bàbá sà ń ṣe Àmọ́. Bí Àmọ́ ṣe gbéra nìyẹn ó dilé. Ìgbà tó délé, ìyàwó Àmọ́ náà àtàwọn ẹgbẹ́ obìnrin kan wọ́n gbéra, wọ́n kóra wọn jọ bíi 4. Ẹja yọjú sókè odò ká kí bàbá o. Àwọn náà débẹ̀, wọ́n bá bàbá tí bàbá sà ń ṣe Àmọ́. Èrò ti pé pìtìmọ̀ sílé bàbá pé àmọ́ ń támọ̀ ó fi ṣe bàbá o. Ìgbà tó ti wọlé wá kí bàbá ní bàbá ò ti dákẹ́ tí bàbá sà ń pariwo Àmọ́. Ó dàbẹ́ pé ọkọ rẹ̀ ó ní nǹkan tó fi ṣe bàbá ńgbà tó wá. Ìyàwó bá ké pé ẹ gbà mí. Mo láti tọkọ mi dorí kodò sínú ilé, kò sọ̀rọ̀, kò jẹun. Tí òun ló wá fi nǹkan ṣe bàbá, àwọn èèyàn òun ló fi nǹkan ṣe ẹmọ Yorùbá. Bí ìran Yorùbá ti rí, wọ́n fi hàn láàrin wọn. Ètò yẹ kí wọ́n pe Àmọ́ pé kí ló ṣẹlẹ̀ láàrin wọn àti bàbá, kí wọ́n wò pé kí ló lè ṣẹlẹ̀ sí bàbá. Wọn ò béèrè. Wọ́n ti conclude pé Àmọ́ ti fi nǹkan ṣe bàbá. Ọ̀rọ̀ lọ bí ijọ́ kẹta támọ̀ ti lọ kí bàbá ò dákẹ́. Bàbá sà ń ṣe Àmọ́. Bẹ́ẹ̀ lòkìkí kàn káàkiri gbogbo ìlú pé bàbá tí ń pọ̀ kàkà kú, orúkọ Àmọ́ ló fi sẹ́nu o. Débi pé àwọn èèyàn ti fẹ́ mọ́ sáfámọ̀ o láàrin ìlú pé ó dàbẹ́ pé olùfẹ́ pa bàbá òkè odò. Wọn ò ronú pé bàbá òkè odò, gbogbo àwọn ìyàwó rẹ̀ àgbàlagbà ni wọ́n, kò sí lè támọ̀ ò fẹ́ gbà ń bẹ̀. Wọn ò ronú pé bàbá òkè odò kò ní bùkátà kankan ṣe nínú bùkátà Àmọ́ náà sì lówó lọ bàbá. Wọn ò jẹra wọn lówó. Kódà lẹ́yìn kí wọ́n ríra wọn, kí wọ́n kóra wọn, kíra wọn, ìrìnàjò wọn ò jù báyẹn lọ. Wọn ò jẹra wọn ní nǹkan kan. Ṣùgbọ́n Yorùbá ti tá Àmọ́ ẹ̀ pé Àmọ́ ti fi nǹkan ṣe bàbá yẹn ni. Wàhálà ìpọ̀. Ẹnìkan bá gba Àmọ́ onímọ̀ràn wípé kó fowó kan kó fi kéjì kó gboko awo lọ. Àwọn bá bùṣe gàdà lọ́nà bá gboko awo lọ. Àmọ́ dóko awo bá gbé fásánlẹ̀, awo wá bẹ̀rẹ̀ sí ní kí fáfá mọ̀ o. Wọ́n ní àbàgbánú jẹ́ bí ifá tí ò létùtù. Ṣùgbọ́n ọpẹ́ ní fẹ́lẹ́dùà, ifá tí wọ́n dá fámọ̀ òun jọ́nà lọ, ifá náà létùtù. Wọ́n wá ní ifá tá a dá fún wa Àmọ́ ni pé ètùtù rẹ̀ ni pé ó lọ sí inú igbó tí àwọn igi ibẹ̀ nígbọ̀njẹ̀ tí wọ́n wúwo dáadáa tó dàbí ìtì igi. Wọ́n á bẹ́ igi tí ó ṣe déédéé sáìsì rẹ̀, tí ó sì lómi lára tó bọ́ sí tó.
ètùtù Àmọ́ nìyẹn o. Wọ́n ní táwọn ọba ti wá bẹ́ igi yìí tán, igi tóun nìkan ò ní lè dágbé láti lẹ̀, tó jẹ́ pé yóò wá ẹnì kan lọ́wọ́ tí wọ́n fi gbèrú ni. Pé tó bá ti wá ru igi yìí, tó bá ti débi ojú wíńdò bàbá Olókùnrùn kó lagi mọ́lẹ̀, pé ètùtù tó yóò ṣe nu tí bàbá Olókùnrùn ò fi ní mórúkọ rẹ̀ lọ sọ́run. Àmọ́ bó ló ti wá rí igi, gbogbo igi gbọ́ àwọn làwọn èèyàn onígẹdú ti gé tán yìí, làwọn máa múrí lé ìlú òdìkejì. Ó pàdé àwọn èèyàn tó mọ̀ ń bẹ̀, náà bá ràn lọ́wọ́. Wọ́n júwe ibi tí ó ti rí igi kùkùté gé fún, wọ́n bá gé ní dédé ìwọ̀n ara rẹ̀, tó jẹ́ pé nígbà tí Àmọ́ ó ru igi yẹn, tí àwọn èèyàn rí tí ń rugi lọ, àwọn èèyàn ń bèlà fún ni wípé Àmọ́ ó ti fẹ́ lọ parí iṣẹ́ rẹ̀ tó kù, Àmọ́ ó ti fẹ́ lọ parí iṣẹ́ rẹ̀ tó kù, yóò lọ làmọ́ bàbá lórí ni. Àwọn kò làmọ́ bàbá lórí, òun kàn fẹ́ tí bàbá bẹ̀ òun tóun ò tí ì ṣe lòun ṣẹ̀ṣẹ̀ fẹ́ bá wọn ṣe yìí, pé ni wọn ò fi ní mórúkọ òun lọ sọ́run. Àwọn ẹ̀ma ni àṣọ jẹ́ bàbá ní gíní, ó ní òun jẹ wọ́n ní gíní o. Ọlọ́run sáà fi òye sí pé kó lè mọ rọ́rọ̀ kan sọ tí ó fi mọ dìfẹ́ǹdì ara rẹ̀, torí wọn ò bá lù ú kó tó délé bàbá níjọ́ tá à ń sọ yìí. Àmọ́ bá débi ojú fèrèsé bàbá, tí Yorùbá ń pè ní fèrèsé, òun ni wíńdò. Níbi ọ̀gangan bíi tí bàbá gbórí sí, ká kọrí sí, ìta lòun wà kò wọlé o. Níbi ojú wíńdò tán sílẹ̀, tí bàbá ti lè gbọ́ sáǹdì igi yẹn, bí Àmọ́ ó ṣe gbé igi ńlá kan rìbìtì ló bá là mọ́lẹ̀ gbáà, kò jẹ́ kéèyàn ó sọ̀hún. Ó bá ṣe bí fáṣe ní kó ṣe pé kó la igi yẹn mọ́lẹ̀ lójijì. Gbà tó máa la igi mọ́lẹ̀, bàbá kan yí òun padà nínú ilé ni. Bàbá ní mo gbọ́ gbìí, mo gbọ́ gbìí, mo gbọ́ gbìí, mo gbọ́ gbìí ni bàbá wa ń wí, kò dárúkọ Àmọ́ mọ́ títí tí bàbá fi kú. Mo gbọ́ gbìí ni bàbá wa ń sọ. Ibẹ̀ láyé tó wá rí wípé so bàbá yìí fẹ́ kó bá Àmọ́ òun ni. Àṣẹ nǹkan ta sí bàbá Ọlọ́run ló ní ká gbọ́n, Àmọ́ ò gbọ́n. Támọ́ ò bá wá gbọ́n, bóun ní bá ti lórúkọ rẹ̀ gbà lẹ́nu bàbá yìí, ìbá wá mókọ Àmọ́ lọ sọ́run, pé ìlú yìí ò bá ti gba Àmọ́ mọ́. Ibi tọ́lọ́run ti yọ Àmọ́ nù. Nígbà tó la igi mọ́lẹ̀ tí bàbá sọ pé òun gbọ́ gbè, mo gbọ́ gbè yẹn, gbogbo ìlú ló tún padà wá, tí wọ́n fi ti ara wọn gbọ́ tí bàbá sọ pé mo gbọ́ gbè, mo gbọ́ gbè, mo gbọ́ gbè, títí tí bàbá fi wá fayé lẹ̀ tó lọ. Òun ni bàbá Olókùnrùn ò fi rí orúkọ Àmọ́ mú lọ sọ́run. Ṣé ẹ rí orin Bíbélì kékeré tí mo rọra kọ yìí? Orin wípé tẹ́ ẹ bá ń gbọ́ gbégbégbé, ìwọ náà tètè máa ké gbégbégbé o, ká má bàa gbé jù sẹ́kùlé rẹ̀. Òun ló dífá fún ọ̀rọ̀ àwọn ìjọba wa lórílẹ̀‐èdè yìí, tí wọ́n ń sọ fún wa wípé àwọn Fúlàní gòdògbò tí wọ́n ń wọ̀lú yìí wá, àwọn àjòjì gòdògbò ni wọ́n, pé wọ́n yìí sọmọ ìlú yìí. Tẹ́ ẹ bá rántí, ẹ rí i pé bàbá Bọ́lá Ahmed ọmọ Tinubu, orí wọn ni ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lónìí. Nígbà tí àwọn Fúlàní pa Ọ̀lákùnrin, ọmọ bàbá olórí ẹgbẹ́ àwọn Afẹ́nifẹ́re nílùú Oǹdó ń jọ́sí, bàbá Bọ́lá Ahmed Tinubu ní kọ́mẹ́ǹtì kan tí wọ́n make, tí wọ́n ní ta ló rí pé Fúlàní ló pa wọ́n. Òkìkí yẹn kàn ṣùúrù láàrin ìlú wípé kì í ṣe Fúlàní ló pa Ọ̀lákùnrin, ọmọ bàbá olórí Afẹ́nifẹ́re. Gbọ́ngbà tó yá tí ìwádìí lọ títí, wọ́n padà rí pọ́n Fúlàní ló pa. Bàbá Bọ́lá Ahmed Tinubu padà wá kó wá sọ fún wa pé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ mọ́.
wọn ò padà wá. Inú mi dùn gan pé Yorùbá ìlú tí àwọn èèyàn ti máa ní rẹ́kọ̀dù fún gbogbo nǹkan ni. Tẹ́ bá wo inú ìtàn tí mo sọ lọ, ẹ rí i pé rẹ́kọ̀dù wà nínú ẹ̀. Tí nǹkan bá ṣẹlẹ̀, àwọn èèyàn ò nóòtì ẹ̀, ìgbà tó ṣẹlẹ̀, àkókò tó ṣẹlẹ̀, ẹni tó ṣẹlẹ̀ sí. Yorùbá máa ń ní àkọọ́lẹ̀ fún. Ìgbésẹ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu, reaction wọn lórí ọ̀rọ̀ Ọlákùnrin táwọn Fúlàní pa ń gbà yẹn, òun ni wọ́n fi ń hùwà lọ títí tó fi dòní. Ìyẹn ò wá dùn wá. Nígbà tí ọba méjì tí Fúlàní pa wọ́n lẹ̀ Yorùbá, bàbá Bọ́lá Ahmed Tinubu ò kọ́mẹ́ǹtì kankan. Kódà àwọn àsọ pé ẹ̀pẹ̀lẹ́ ń bẹ̀ yẹn ìyẹn ará Èkìtì, ẹ kú ìrọ́jú àwọn ọba tó kú, wọn sọ̀rọ̀ ń pa ẹ̀. Bẹ́ẹ̀ ni IG náà ò sọ̀rọ̀ ń pa ẹ̀. Gbogbo àwọn lẹ́kànlẹ́kàn nílẹ̀ Yorùbá tí bàbá Tinubu tó há agbára lé lọ́wọ́ ní Àbújá, tájá ọmọ bíbí ilẹ̀ Yorùbá, kò sí lè tó react lórí ọ̀rọ̀ kú bàbá yẹn, tó fi mọ́ Dr. Fáyẹmí tán bí láti ìlú Èkìtì. Ìyẹn ò jẹ́ bànújẹ́ fún wa. Tipẹ́tipẹ́ ni Yorùbá ti gbà pé àwọn ò láṣáájú níjọ́ t'Awólọ́wọ̀ ti kú, pé kò ṣaṣíwájú rere fún Yorùbá mọ́. Àwa bùṣe gàdà. Fúlàní bẹ̀rẹ̀ sí ní jẹ igbó wa. Wọ́n jẹ igbó wa títí tó lóyè Sunday Igboho fi fárígá láti kojú Fúlàní ní Ìbàràpá. Olóyè Sunday Igboho jáde, ìjọba takò pé kí ló dé tí fi ń bá àwọn Fúlàní jà. Àwọn Fúlàní tí olóyè Sunday Igboho sì kojú ńjọ́ náà lọ, gbogbo ayé lórí pé Yorùbá wọn sọ lẹ́nu. Yorùbá àbí bàbá Fúlàní tó sọ̀rọ̀ tó ní pé tí n bá tó rántí Sunday Igboho, omi náà ṣe kọ́ mi, àyà mi á ṣe la gẹ̀rẹ́gẹ̀. Ṣé kìí ṣe Yorùbá bàbá yẹn sọ lẹ́nu? Ẹ máa dé. Débi wípé Fúlàní bẹ̀rẹ̀ sí ní pa kúkúrú pa gógùn. Wọ́n lé olóyè Sunday Igboho. Wọ́n panú àwọn ọmọ ẹ̀yìn olóyè Sunday Igboho. Wọ́n wá lé olóyè sẹ́yìn odi. Débi pé ìyá olóyè kú. Wọ́n bẹ̀bẹ̀ fún àwọn ọba kan, ló bẹ̀bẹ̀ kí olóyè Sunday Igboho lè padà wọlé wá sìnkú ìyá rẹ̀. Wọ́n sì tó lè padà sẹ́yìn odi. Ilẹ̀ Yorùbá ẹ máa dé ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Ẹ wá ṣe bẹ́ẹ̀ sá. Bàbá Bọ́lá Ahmed Tinubu ṣàdákẹ́. Wọ́n fi ilẹ̀ Yorùbá gún lágídí. Wọn ò ṣe bẹ́ẹ̀ nípa àwọn gbọ́ pé nǹkan kan ṣẹlẹ̀ sí ìran Yorùbá. Títí dèní làwọn Fúlàní hit igbó Ìbàràpá. Mo rántí ní last year, ibi tí àwọn aráàlú ti fìjà pẹ́ẹ́ta tí wọ́n kóra wọn lọ sílé ọlọ́pàá lórí ọ̀rọ̀ pé Fúlàní ń fẹ́ràn jẹko wọn ní Ìbàràpá. Kò sì yé wáyé. Tí wọ́n ń kẹ́jọ́ ẹ̀ wá sí Ìbàdàn ní Àgànkù, tíjọba ó tó gbè lẹ́yìn Fúlàní, gbogbo ẹ̀ lánàá rẹ́kọ̀dù ẹ̀ nílẹ̀ Yorùbá. Fúlàní wá ṣe bẹ́ẹ̀, wọ́n wá wọ oko Oǹdó látàyè bàbá kí ni ìnagijẹ bàbá yìí náà, former governor Ondo State náà kú yìí. Olórúkọ kan tá a máa ń pè wọ́n. Wọ́n bá bàbá yìí pò ó, tí bàbá yìí nìkan tó fi single-handedly advice àwọn governor Southwest pé jẹ́ káwọn ní security apparatus tiwọn lọ́tọ̀. Bàbá Bọ́lá Tinubu ìtakò nígbà náà. Gbogbo wa la rí ìgbésẹ̀ yìí lórí ilẹ̀ Yorùbá. Ẹ takò délẹ̀ wípé wọn ò gbọ́dọ̀ ṣe dá Àmọ̀tẹ́kùn sílẹ̀.
tí former governor Ondo tó kù yìí fi yarí pé Akérédolú ẹ ṣé mo dúpẹ́ jàre Akérédolú fi yarí pé no going back lọ́rọ̀ Àmọ̀tẹ́kùn wọ́n organize Àmọ̀tẹ́kùn ibi tá Àmọ̀tẹ́kùn ti function jù nígbà náà Ondo state ni nítorí pé gọ́vùnà wọn ló propose ẹ̀ ó sì jẹ́ kí ó sì ró wọn lágbára wọ́n perform gidi gan nígbà yẹn nǹkan ò ṣe Akérédolú àgbọ́ páyé kankan àìsàn kan dà láàmú òjijì la gbọ́ pé ó ní leukemia àfi bí bàbá ti ṣe wẹ́lú tí bàbá kú tá a gbọ́rọ̀ bàbá mọ́ ìjọ tí bàbá ti wá kú l'Ondo ẹ lọ wo rẹ́kọ̀dù ẹ̀ látìgbà tí Akérédolú ti fi orí ilé ayé ìsílẹ̀ l'Ondo ẹ lọ wo ìpadàbọ̀ àwọn Fúlàní nínú igbó Ondo dòní tá à ń sọ̀rọ̀ yìí níjọ́ tí Fúlàní pa ogun tó pa wọ́n lógúnlógún tó pa wọ́n lọ́gbọ̀nlọ́gbọ̀n nínú igbó Ondo gọ́vnà Ondo deny pé kò sẹ́ni tí Fúlàní pa pé ò sí nǹkan kan òun ló wá bí ńgbà tí Fúlàní wá pa àwọn 5 kan sínú igbó láìpẹ́ yìí tí wọ́n kó gbogbo mídíà tó wà lórílẹ̀ àlàyé ló gbé gbogbo pépà media house ló gbé wọ́n wá tẹ òkú yẹn sórí ọ̀kadà wọ́n wá fi ìmọ̀wé wọ́n wá kó lọ síwájú government house ṣé ẹ sọ pé ẹ rí èyí bí táwọn ọmọ ìlú ṣe nìyẹn pé ẹ wò ó eléyìí dáadáa ṣé ẹ rí abẹ́ rí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà bàbá Bọ́lá Ahmed Tinubu sọ pé ẹ pẹ̀lẹ́ ń bẹ̀ wọ́n ẹ̀yin ará Ondo ẹgbẹ́ tó kù ti torí rẹ̀ kó sọ́jà jáde tàbí ọlọ́pàá ló ya ìbọnú gbòǹdó ilẹ̀ bàbá mi ni mo fẹ́ kẹ́ lọ ransákì inú gbó yẹn ẹ̀ ń gbọ́dọ̀ gbọ́ pẹ́kẹ́ inú gbó yẹn mọ́. wọn ò ṣe ń tó jọ ẹ wá gbéra nígbà tí wọ́n wá bọ́ sí inú igbó kan wọ́n bọ́ sáàárín táwọn Fúlàní wá bọ́ sáàárín ìlú ní Plateau tí wọ́n mú ẹgbẹ̀lẹ́gbẹ̀ mi lọ lójijì wọ́n wọ Benue wọ́n mú ẹgbẹ̀lẹ́gbẹ̀ mi lọ lójijì àwọn Fúlàní sọsẹ́ ńlẹ̀ Yorùbá ń torí pé àwa ò dákẹ́ lórí igbó wa àfigbó wálẹ̀ tó ràn bàbá wa ò fi lé wa lọ́wọ́ tó bá jẹ́ pé àwọn bàbá wa náà slack ńgbà tí wọ́n ní lẹ́yìn pé wọ́n Fúlàní gbà lọ́rin wọn ò bá ti gba Òṣogbo nítorí bá dẹ̀ mú wọn gbòṣogbo irú ìlú tèmi ò bá ti bá lọ. Fúlàní agenda ni pé kí wọ́n gba Ìbàdàn títí wo Èkó kan fara kan omi òkun ó tún mọ Danfodio ẹ lọ wo àkọsílẹ̀ rẹ̀ nǹkan tó agenda tó nínú àwọn ọmọ tó ń dẹ̀ bí kalẹ̀ wọ́n ń ṣiṣẹ́ lórí agenda bàbá wọn ṣùgbọ́n àwọn bàbá tiwa náà fi agenda lẹ̀ fáwa náà pé ẹ mọ̀jẹ̀ wọn gbàgbó yín lọ́wọ́ yín pé gbogbo ohun tẹ́ ẹ bá nílé ayé yín ẹ fẹ̀mí yín lélẹ̀ lé lórí ẹ mọ̀jẹ̀ kí Fúlàní ó gbà lọ́wọ́ yín òun là bàbá tiwa náà fi ilẹ̀ fún wa òun là kọ́lẹ̀ kọ̀ọ̀kan táwa náà rí tá à ń tẹ̀lé ilẹ̀ Yorùbá tí ò já sẹ́mi. Fúlàní agenda ẹ wá dé lónìí nígbà tí bóyá gọ́vnà kan Àlùmọ̀kúrà tí ń sọ̀rọ̀ lórí Arise TV àbí channel ìsídà Arise or Channel TV ló ti sọ̀rọ̀ yẹn tó ní wípé àwọn ti fẹ́ invite gbogbo Fúlàní ayé kí wọ́n máa wọ́rí bọ̀ wá sí Nàìjíríà pé torí Nàìjíríà ló rírun wọn ìgbà yẹn bàbá Bọ́lá Tinubu sọ̀rọ̀ kẹtàkó nígbà tí Fúlàní wọn fẹ́ take over gbogbo lé múnilé lọ́wọ́ ìgbà tí pépà ó gbé lánàá àti jẹta wọ́n ní Fúlàní àjòjì ní gbogbo wọn pé wọn kì í sọmọ Nàìjíríà nǹkan tí pépà gbé jáde tí gbogbo ojú rí nìyẹn tí gbogbo etí sì gbọ́
tí gbogbo ìròyìn Nàìjíríà gbé lánàá pé àwọn Fúlàní ti ń jẹgbó ní Nàìjíríà ń bí wọn yìí sọmọ Nàìjíríà o. Nàìjíríà mi ò sì rí wọn kọ́ńkà nígbà tí wọ́n ń gbọ́ wa immigration ò rí wọn, ìgbà tí wọ́n ń wọnú gbó wa láti ta custom ò rí wọn, wọ́n ń wọlé. ṣùgbọ́n orin tí ó jáde lẹ́nu yín ni pé kì í ṣe ọmọ Nàìjíríà làwọn Fúlàní tí ń dalẹ̀ wá rú. ìgbà náà lẹ́sẹ̀ṣẹ̀ wàá rántí pé ó yẹ kẹ́ ẹ kó ọlọ́pàá jáde. ìgbà náà lẹ́sẹ̀ṣẹ̀ wàá rántí pé ó yẹ kẹ́ ẹ kó kí ìjọba ó máa rí ọ̀rọ̀ sọ pé wọ́n fẹ́ da ìlú irú ni wọn kì í sọ ọmọ ìlú yìí. bàbá Bọ́lá Ahmed Tinubu talẹ̀ ń tàn. mo sọ kankan fún yín ṣe rí èèyàn ò ní gọ̀gọ̀gọ̀ káṣọ rẹ̀ ó kọ́gi kó mọ́ lè fàyọ o. ẹ bìlíìfù wípé ẹ gbọ́n ju gbogbo èèyàn tí ń bẹ ńlẹ̀ Yorùbá lọ. àwọn bíi 70% nínú wa sì gbà pé yín lọ́jọ̀gbọ́n ìlú yìí pé ẹ gbọ́n jà wọ́n lọ. ṣùgbọ́n àwọn 30% kan á reject ẹ̀ pé ẹ gbọ́n tó wa. torí wọ́n ní bá a ṣe gbọ́n lé ọkọ bẹ́ẹ̀ náà la gbọ́n lé àlè. mo fẹ́ kẹ́ lọ rántí nǹkan kan lónìí. tẹ́ ẹ bá aláwọ̀ wa ká tọwọ́ bọ̀ bí tó yẹ ká tọwọ́ bọ̀ lórí ọ̀rọ̀ yín bàbá. ṣé ẹ rántí ikú Gáà? ṣé ẹ máa bẹ́yìn outlet rí? ṣé ẹ rántí ikú Ẹlẹ́mọ̀ṣọ́? gbogbo ẹ̀dá tó bá ti fi àìlóòótọ́ bá ilẹ̀ Yorùbá rìnrìn àjò tó sì jẹ́ ọmọ tí wọ́n forí rẹ̀ sọlẹ̀ ń gbàgede ilẹ̀ Yorùbá, ọ̀dàlẹ̀ Yorùbá máa perú wọn yìí sì kúkú rí. ikú ọ̀dàlẹ̀ ni irú wọn máa kú, ikú tí ì lẹ́yẹ. torí ẹ̀ mo ṣe ń pè sákìyèsí lénìí wípé ẹ ṣayé eré káyé náà lè bá a ṣe yín eré. ẹ̀yin lè ní ẹ̀yin náà lẹ lànà, ṣùgbọ́n ó dá mi lójú ẹ̀yin kọ́ lẹ̀ lọ́la. ó dájú jù torí kò sẹ́dá tó mọ bọ́ọ̀lá ó ti rí. wọ́n ní etí máa tán lọ́dún eégún, tọ́mọ alágbáà náà padà lọ tò ní ṣwàkà. etí máa tán lọ́dún eégún, ọmọ alágbáà náà padà lọ tò ní ṣwàkà ni. ẹ ṣe dáadáa sílẹ̀ Yorùbá ṣùgbọ́n ẹ fẹ́ jọrọ̀ ilẹ̀ Yorùbá. ẹ fẹ́ ṣe ní ẹni bá ṣòwò ìlú ní jèrè ìlú. ẹ ṣòwò ìlú nílẹ̀ Yorùbá ṣùgbọ́n ẹ fẹ́ jèrè ìlú ilẹ̀ Yorùbá. Ọlọ́run ọba tó láyé ò ní jẹ́ ṣọ́ọ̀tì. akànfẹ́ eléyìí àfi rán yín létí ni wípé tẹ́ ẹ bá lè ronú pìwàdà kẹ́ ẹ wò pé kí lẹ lè ṣe fáwọn ọ̀ràn yìí tó lè dùn wọ́n nú. ó ní kẹ́ ẹ yọ̀ǹda òmìnira fúnran Yorùbá o, gbogbo ilé tẹ́ ẹ ṣeun àwáwí ni o, wàláì àwáwí ni. ikú làwa rí tá a fi láàbá ilé Haúsá tá a fi láàbá wọn ṣe mọ́. ikú la rí, ikú ni fárí látòde ọ̀run. ètùtù rẹ̀ sì ni pé kí Yorùbá ó fi ilẹ̀ Nàìjíríà lẹ̀ ní kíákíá tí ò gbọdọ̀ pẹ́. ntẹ́yìn ń ṣe lé ní àrọ́mọdọ́mọ yín náà ó bà. tẹ́ ẹ bá ṣe dáadáa lónìí àrọ́mọdọ́mọ yín ó bà. ẹ̀ ń kílèmù pé gbogbo àwọn tẹ́ ẹ fi sí kábínẹ̀tì yín Yorùbá ló pọ̀ jù, gbogbo ayé náà ń wò yín pé Yorùbá ló pọ̀ jù. bọ̀ èwo nínú wọn ló lè tọ́ka sí nǹkan tán ti ṣe fúnlẹ̀ Yorùbá látọdún 2 tán ti wà ń bẹ̀? èwo nínú wọn? ṣé Báyọ̀ Adélábù ló sọ pé kódà mo ra jẹnẹrétọ̀ fún wọn ní mọ́ṣáláṣí kàbí chọ́ọ̀chì kan tí wọ́n ń lò ká máa fi páwà ná torí pé náà ò dáa? àbí bàbá wa Ẹgbẹ́ Tókun ni ó sọ pé nígbà tí mo rí pé ètò ààbò ògbókan ládùúgbò kan lẹ́kọ̀ọ́ àbí ní ilẹ̀ Ìjẹ̀bú mo wá provide security fún wọn bẹ̀
kí wọ́n bọ́ta kí wọ́n wá sọ ọ̀rọ̀ ọmọ lélẹ́yìí ọ̀rọ̀ ọmọ sí bàbá lélẹ́yìí tá à ń sọ yìí. Àbí ẹ̀gbọ́n wa Báyọ̀ Ọ̀nànúgà ni ó sọ pé ipa tí mo ti sàré lórí ilẹ̀ Yorùbá kí ilẹ̀ Yorùbá ó lè bá tẹ̀síwájú, kò sínú wọn tó rákàwé kankan sí, kí wá lèrè tíran Yorùbá jẹ nínú ìṣèjọba yín ọdún 2 lórí pé à ń pariwo náà ni nǹkan ṣe wá even kẹtẹ mọ́ abomi fún wa mú ọ̀rọ̀ insecurity lásán kákan rí pé ẹ faraya lé lórí, ṣùgbọ́n nítorí pé yín fẹ́ ló kọ fáwọn ọmọ yín, ẹ fẹ́ kí orúkọ yín wọ̀wé tàn nílẹ̀ òmìnira Nàìjíríà pé ẹ̀yin náà ṣèjọba rí lọ́dún 7 tó bá yín nù. Ṣùgbọ́n ẹ ti gbàgbé pé ọ̀la yín ọwọ́ Ọlọ́run ló wà, àwọn Elédùmarè ọba tó dá ayé òun ọ̀run, òun lọ́la yín wà lọ́wọ́ rẹ̀, tó bá wà ní ẹ̀díjọ́ náà tó bá sì wù ú, because àwọn èèyàn wọn ò dákẹ́ lórí ọ̀rọ̀ yín, ilẹ̀ Yorùbá ò dákẹ́, ilẹ̀ Yorùbá ò dákẹ́, gbogbo ayé lórí pé ẹ ṣe dáadáa. Bàbá Bọ́lá Ahmed Tinubu, gbogbo ayé lórí pé ẹ ṣe dáadáa, gbogbo ayé lórí pé ẹ ṣe dáadáa. Tí ayé bá wá ń sọ ẹ ti gbàgbé, tẹ́ ẹ bá rántí ikú Gáà ẹ sòótọ́, ẹni bá rántí ikú tó pa Abacha yóò mọ̀ pé Elédùmarè ń bẹ lórí ìtẹ́. Abacha lágbára jù yín lọ, torí kìkì ìbọn àti bọ́ǹbù làbáchà fi rìnrìn àjò pẹ̀lú ọmọ Nàìjíríà. Ẹni tó bá dún kò ní sọ̀rọ̀, ilẹ̀ ò ní ṣúbà. Abacha dà lé ní ṣé Nàìjíríà ọ̀rẹ́ yín Abacha? Ìgbà tá Abacha lọ tán wọn ládìẹ ikú ká dẹyìn rẹ̀ nù, ṣé Nàìjíríà dẹyìn Abacha nù? Ọmọ Abacha mélòó lẹ ti rí tí wọ́n fún ní ẹ̀tọ́ lórílẹ̀‐èdè yìí láti gbà yẹn? Òun ni afẹ́fẹ́ kẹ́ máa rántí ẹ̀yìn ọ̀la yín, ẹ máa nípayà pé tẹ́ ẹ bá sí ń bẹ̀ mọ́ kí ni yóò ṣẹlẹ̀ sáwọn ọmọ yín. Tẹ́ ẹ bá sí ń bẹ̀ mọ́ kí ni yóò jẹ́ àtúbọ̀tán àwọn ọmọ yín. Bàbá Bọ́lá Ahmed Tinubu, ọ̀rọ̀ yín gbèrò, kì í sọ̀rọ̀ 2027 ló bá ìran Yorùbá, kì í sọ̀rọ̀ 2027 ló bá ìran Yorùbá. Àwọn ọ̀dọ́ ìlú yìí ò rẹ́rìn pẹ̀lú yín, àwọn tẹ́ ẹ rí tí wọ́n accept yín, àwọn amukun mẹ́kọ̀ọ́ ni tí wọn ò mọ ibi tí wọ́n ń lọ. Irú rẹ̀ ò sì gbọ́dọ̀ mọ̀ sí láàárín ìlú, irú wọn a gbọ́dọ̀ mọ̀ rí wọn láwùjọ, a gbọ́dọ̀ mọ̀ rí irú wọn tí ó mọ gbè lẹ́yìn ìwà àbàjẹ́, tí wọ́n mọ rí yín pé ṣubú lọ, tí wọ́n mọ ṣe èèṣà tẹ́ fi ṣubú, níjọ́ tẹ́ ẹ bá ṣubú ni wọ́n padà. Gbogbo àwọn tẹ́ ẹ̀ ń rí wọn ò fẹ́ràn yín dénú, torí wọ́n mọ̀ pé ẹ̀ ṣe dáadáa, ṣùgbọ́n torí tí wọ́n jẹ tí ń bẹ lọ́wọ́ yín làwọn fẹ́ gbà. Àwa táwa dúró ní tá a fẹ́ gbà lọ́wọ́ yín ló jẹ́ a máa bá yín sọ̀rọ̀ òdodo ọ̀rọ̀. Kò sí tí mo fẹ́ wá gbà nílé yín, bọ́lọ̀ ń ṣe kẹ́yìn tó láyé sẹ̀ mọ́ yín ò wù mí jẹ, bọ́lọ̀ ń ṣe ràn yín lọ́wọ́ tó láyé tẹ́nẹ̀ra yín ò wù mí kí n gbà kó wọnú tèmi pẹ̀lú ìdí kan, torí mo mọ̀ pé owó táwọn èèyàn sọkún sílẹ̀ ná, àròyé tí ń pa àwọn èèyàn lẹ́kún lẹ́yìn fi ń lògbà. Ẹ kíá kọmọ yín tí yóò sá ti yó, ọmọ ẹlòmíì ò bá mọ̀ dire, kò kàn yín. Ìdí rẹ̀ nu tó jẹ́ kí irú àwọ̀ stand out, tó jẹ́ àyàkó lẹ́yìn yín wípé ẹ rí tẹlòmíì rò àfi tara yín nìkan. Ẹ̀yin ẹ máa ń fọwọ́ ra loyalty àwọn èèyàn ni, kì í ṣe pé àwọn èèyàn tí wọ́n ń tẹ̀lé yín nífẹ̀ẹ́ yín dénú, torí ẹni táwọn èèyàn bá ṣẹ̀yìn tẹ́ ẹ fi dáríjì wọ́n, torí ẹ mọ̀ pé ìfẹ́ owó ni wọ́n ní sí yín, kì í ṣe pé wọ́n fẹ́ yín dénú.
ẹja já mi lórí ìyẹn. Kábíyèsí wa wá dé bàbá nígbà tẹ́ ẹ̀ tí ì dé sí orílẹ̀-èdè Nàìjíríà láti wá jọba Ọ̀yọ́ tí wọ́n kàn announce orúkọ yín ni àwọn èèyàn kan ti gbé ìṣòro tẹ́ máa sìn lọ́yọ̀ọ́ kalẹ̀ kẹ́ tó dé. Ṣùgbọ́n nínú ẹni tó gbọ́ Yorùbá lẹni tó bá fẹ́ gorí àpèrè, nínú ẹni tó yẹ kó gbọ́ Yorùbá dáadáa lẹni tí ó bá gorí àpèrè Ọ̀yọ́ gbọ́dọ̀ jẹ́, tó máa yín nìke àtàyín nì padà èdè Yorùbá. Mo rò pé ẹ lè dárí àjò yẹn sẹ́tù ní ló jẹ́ àfihàn lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ pè wá pé kí ló tẹ́ fi bàbá ilẹ̀ mọ́ fi lẹ̀, àwọn mistake kéékèèké ó máa wáyè, àwọn èèyàn wá ń kọ́ yín ẹdẹ táìdé, àwọn èèyàn ti ń kọ́ yín sáwọn èèyàn, wọ́n sọ̀rọ̀ sí yín lẹ́nu, ẹ̀yin náà wá fi ń hùwà, ẹ bà nǹkan jẹ́ bàbá, ẹ bà nǹkan jẹ́ gan. Ìgbà tẹ́ ẹ dé ẹ kọ́kọ́ ní sùúrù náà, ẹ rìn káàkiri ilẹ̀ Yorùbá kẹ́ gbọ́ story káàkiri lọ́dọ̀ àwọn lọ́balọ́ba tẹ́ ẹ jọ jẹ́ Sàwáwù. Ìgbà tẹ́ bá wá fi wọ́n lẹ̀ tán ẹ wàá wà àárín ọjà lọ, ẹ lọ wo reaction ọjà pẹ̀lú nǹkan táwọn ọba tẹ́ ẹ jọ jẹ́ Sàwáwù bá yín sọ. Ọjà lẹ́ ti pàdé mẹ̀kúnnù, torí ọjà kan náà ni mẹ̀kúnnù àtolówó ìlú iná. Ibẹ̀ lẹ́ ti mọ tí ń ṣẹlẹ̀ láàárín ìlú tẹ́ ẹ fẹ́ jọba lé lórí. Tí ò bá sọ yín dá lágbára tí wọn ò fi ní rí yín fín, òun ni kẹ́ ẹ kólẹ̀ Yorùbá jọ papọ̀, kẹ́ ẹ sì jẹ́ káyé ó mọ mẹ́sàn yín. Gbogbo ilé tẹ́ ń jà sí, èmi ò ní yé sọ, ẹ̀rù èyàn sì bà mí. Ààrẹ Almaroof ló sọ̀rọ̀ sí yín lẹ́nu tẹ́ ẹ fi gbogbo ìgbésẹ̀ tẹ́ ẹ gbé. Ọba kan bẹ lórílẹ̀ Ifọ̀ ní last year tó na aráàlú kan, ìjòyè kan, bí ìjòyè ní báráàlú ni àgbàlagbà, ó nà án, kì í sọba fúnra rẹ̀ ló nà ẹni yẹn. Àwọn dòǹgárì ọba ló na bàbá yẹn tí wọ́n dákúnlẹ̀. Kí lẹ́mọ̀ tí bàbá yẹn wà, ó yẹ kẹ́ béèrè, ó yẹ kó pàtàn yẹn fún yín pé ẹni tó dánrú ẹ̀wọ̀ ń bẹ látìmọ́lé ọlọ́pàá dọ̀la. Irú ẹlẹ́yìn náà dánwò lóde Ọ̀yọ́, irú rẹ̀ lẹ dánwò Kábíyèsí. Èmi sí fìlà forí adé torí wọn ò fi kọ́ mi pé kí arọ́ba fín, torí arọ́ba fín báyìí lọ́ba máa pa. Ṣùgbọ́n bàbá ẹ kò kù, wàhálà ẹ kò kù. Ọ̀yọ́ nínú ìlú tó ṣòro ṣe ńlẹ̀ Yorùbá, ìlú Ọ̀yọ́ ni. Ọ̀yọ́ ló burú jù. Ẹ jẹ́ kí n sọ nǹkan kan méjì fún yín. Ogun tẹ́ kọ́kọ́ jà ńbẹ̀ yẹn, ogun Ọ̀yọ́ Mèsì wà ńbẹ̀ tẹ́jà. Ogun àwọn tẹ́ jọjọ dúpọ̀ bàbá yín ó wà ńbẹ̀ tẹ́jọjà. Ogun tí kì í tán bọ̀rọ̀ lógun àwọn tẹ́ jọjọ dún ipò ọba. Kò tí ì yẹ ká yọ gbọ́ ohun yín fà ó lórí ìjà nílẹ̀ Yorùbá láì ṣèdì. Ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe wọn máa rọ̀ nǹkan lù yín ni. Àwọn tó gbé yín mọ̀ pé èbí tẹ́ fi jáde wọ́n ti fi yín lẹ̀, ó kù sọ́wọ́ yín, ẹ̀yin ló kù sí lọ́wọ́. Ọ̀yọ́ wọ́n ti hand over Ọ̀yọ́ lé yín lọ́wọ́ yín. Tó bá wù yín ẹ máa listen sí Almaroof tí ń bẹ l'Amẹ́ríkà, ẹ máa listen sí kẹ wá wo bẹ́yìn ìrìn àjò yóò ṣe rí ilẹ̀ Yorùbá. Ẹ máa listen sí Almaroof. Gbogbo èèyàn ti bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá ìlú màpá Almaroof ní sọ̀rọ̀ fún yín tẹ́ fi ń ṣe wàwù. Ẹ̀yin ilẹ̀ ẹ ti bá wọn ọba forí tárí, ẹ̀yin yìí lẹ ti mú aráàlú lẹ ti yàn pọ̀ sí, ẹ̀yin yìí náà àwọn èèyàn ti sáré rẹ́kọ̀dù pé wọ́n ná yàn láàfin yín. Bí kì í ṣe ẹ̀yin lẹ ṣíwọ́ lù yàn láàfin yín pé wọ́n ná yàn náà àfin yín, ẹ̀yin lẹ nà ẹni yẹn. Ṣé ẹ mọ̀ pé ẹ̀yin lẹ nà yàn ni? Àfin ta ni wọ́n ti nà yàn? Sáàfin Eléńdé ni àbí àfin Ọlọ́bàgùn àbá àfin Akírun?
ààfin yín ni ẹ lọ wo pépà tó jáde, pépà sọ pé chief kìnìkan was beaten in Aláàfin Ọ̀yọ́ palace. Ẹ lọ wo pépà gbé káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ló ti jáde. Ẹ lọ wo gbogbo nǹkan táwọn yẹn fi ṣe program lọ, Aláàfin lùyàn, Aláàfin gbàyàn létí, Aláàfin níjó síjó kí oṣù kan, oṣù yìí lóyún wọ́n fi yín náà fọpá àṣẹ léyìn lọ́wọ́, oṣù tá a wà nù rẹ̀ yìí. Ọ̀pá àṣẹ titi yín tí wọ́n sáré lùyàn sọpọ́n kúrò náà àfin yín. Kábíyèsí ẹ kò kú, àwa ò ní parọ́ fún yín lálẹ́, èmi bí ẹnìkan ò ní parọ́ fún yín. Torí ẹ̀ mo fi sọ fún yín gbà yẹn, àwọn tí ń wojú rere yín lẹ́rìí, táwọn tí ń wá ń ka yín máa fi tán bá yín ṣe kùrùkẹ́kẹ́, èmi ò ní ìdí kankan lọ́dọ̀ yín o. Mo tún fọlọ́run búra sí lẹ́ẹ̀kan sí Ilésanmí ó dùn joyè lẹ́rú àwa báyìí, torí pé tá a bá gbarú nǹkan báyẹn a ní lè sòdodo ọ̀rọ̀ fún yín mọ́. Irú ọ̀dọ̀ tiwa ẹ̀ sílẹ̀ ti mọ́ ródòdó ọ̀rọ̀, torí àwa ò ní parọ́ fún yín. Kì í ṣe àsìkò yìí ló yẹ kí irú àwọn nǹkan tí ń wáyé lọ́la fún yín yẹn kó máa wáyé. Ẹ ní láti kíyèsára dáadáa. Ààfin yín nǹkan ńlá, wọ́n lè ju nǹkan lẹ̀ fún yín tẹ́ ẹ̀ ní mọ̀ tí ó jẹ́ mọ̀ sí wa wù. Gbogbo tó yẹ kẹ́ mójútó nù o. Àwọn kan lẹ́jọ́ dún wọ́n bá o, àwọn kan sì lọ́yọ́ mèsì tẹ́jọ́jọ́ nọ́kún ìkùnsínú láàrin ara yín, ó jẹ́ méjì. Báwa ò rí yòókù méjì ń arí. Ẹni tẹ́ ẹ ṣèpọ́n lé ń jọ́ sí Sultan Sokoto, ọ̀tá bàbá ńlá bàbá yín ni o. Àwọn ni wọ́n lé yín kúrò lórí ìrun yín gangan. Ibi tán bàbá yín fi yín sí, ibi tẹ́ wà ilẹ̀ onílẹ̀ ni, ibi tẹ́ ti kúrò nílẹ̀ yín tó dinú gbódò ní tẹ́ ẹ̀ rí tẹ̀mọ́. Àwọn tí bàbá tí wọ́n lé àwọn bàbá yín kúrò lẹ̀ wọ́n á ń pọ́n lé níjọ́ wọ́n fi yín joyè. Ibi tẹ́ ti kọ́kọ́ ṣe mistake nìyẹn. Àìpọ̀ bá ṣe mistake, bọ́ ibi tí ẹ̀rọ ti kọ́kọ́ wáyé nù. Wọ́n la ara ilé ẹni ò ṣe ní, èèyàn ni ò ṣe èèyàn. Ẹ lè fi wá láàárọ̀ o. Ẹ lè fi wá láàárọ̀ o. Ṣé Sultan fẹ́ fẹ́ràn yín ju Ọọ̀ni of Ifẹ̀ lọ ni? Àbí Sultan bólúwo ṣe rí tí ń dalẹ̀ Yorùbá rú lójoojúmọ́, tí fi tiẹ̀ kó bàtà àwọn èèyàn kiri? A lè fi wé ti Sultan Sokoto. Kò lè burú débẹ̀. Kò lè burú débẹ̀. Gbogbo àwọn tẹ́ ń wọ ọ̀tá bàbá yín ni wọ́n. Ẹni tó bá bàbá èèyàn ṣọ̀tá nígbà ọjọ́ ayé bàbá èèyàn, tí bàbá èèyàn bá lọ tó tẹ́ bá tún padà ríru wọn, ìfún ọmọ ọrú ẹni bẹ́ẹ̀ mo ti pa lówe fún yín nínú ibì kan, ọmọ ọrú ẹni bẹ́ẹ̀ ọ̀tá yín ni. Ọmọ tí irú ẹni bẹ́ẹ̀ bá bí ọ̀tá yín ni. Ṣùgbọ́n Almaroof ti tì yín síbi tí ò yẹ kó tì yín sí. Ó ti jẹ́ kẹ́ take a wrong step. Ààrẹ Almaroof ó ti jẹ́ kẹ́ take a wrong step. Ntó yẹ kẹ́ béèrè kọ́ lẹ́ ń béèrè, ntí ò yẹ kẹ́ béèrè lẹ́ bẹ̀rẹ̀ sí béèrè. Ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ ni. Ẹ wá wo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá tí mò ń bá sọ̀rọ̀. Lóde Ọ̀yọ́ àti rọ́bà tó gbé igbá ata o. Àti rọ́bà tó gbé igbá ata lọ́yọ̀ọ́. Nínú ìtàn Ọ̀yọ́, ọba kan bẹ tó gbé igbá ata. Ayé rẹ̀ ní ìlú Ọ̀yọ́ rójú jù. Ẹ lọ béèrè. Ayé ọba yẹn ní ìlú Ọ̀yọ́ rójú jù. Ẹ lọ wá ìwé ìtàn yẹn jáde. Ẹ lọ wá ìtàn yẹn jáde. Ayé ọba tó gbégbá ata ló dáa jù lọ́yọ̀ọ́. Gbogbo ọba yòókù tó gbé oyin tó gbé rèké gbé ṣúgà gbé gbogbo ẹ̀, èwo lélẹ́yìí tó nítumọ̀.
mo ní mo sọ ní ọtẹ tán lẹ tí gbogbo ayé sọ pé ọba wa gbégbá oyin o, mo ní kábíyèsí aláàfin Abdulhakeem Ọwọ́adé, iṣẹ́ ń bẹ fún yín láti ṣe. Bẹ́ẹ̀ ṣe gbégbá oyin ètùtù lẹ gbọ́dọ̀ máa rọ́ lójoojúmọ́ lóde Ọ̀yọ́ kẹfìlẹ̀ rìn àjò yẹn rìn, torí kò dẹrùn o, ẹ mọ̀jà parọ́ tàn yín jẹ pẹ̀lú gbátẹ́gbé. Oṣó ilé lórí àjẹ ilé náà ti rí lọ́tẹ̀ ti gbé, gbogbo àwọn alágbára ayé ti rí lọ́tẹ̀ ti gbé. Wọ́n máa bẹ̀yìn wò, àbẹ̀wò yẹn lè ń rí wọn lórí ìgbà oyin tẹ́ gbé, àbẹ̀wò rẹ̀, ìdánwò rẹ̀ lè ń rí wọn. Ẹ̀yin lẹ fọwọ́ ara yín sọ dóyin, ẹ̀yin lẹ fi ọwọ́ ara yín sọ gbá oyin tẹ́ gbé ń dóyin, kì í ṣe ìjókòó. Ọ̀rọ̀ yóò gba ìjókòó báyìí. Ẹ̀bẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá gbogbo bí tó bá gbọ́dọ̀ bá yẹn fa àdìgbọ̀n, wọn ò kí débẹ̀ fún yín ni. Ìkìlọ̀ ńlá wà lórí rẹ̀ bẹ́ẹ̀ ṣe gbégbá oyin. Ẹ̀yin lẹ fọwọ́ ara yín fa oyin. Ní Yorùbá ṣe máa ń sọ ọ̀rọ̀ wọn pé wò ní tínú ẹni bá ń dùn kó kíyèsára, tínú rẹ̀ bá ń bàjẹ́ kíyèsára. Ìlànà méjì tí Yorùbá gbà bá wa sọ̀rọ̀ nu. Tínú yín bá ń dùn ẹ kíyèsára, tínú yín bá sì ń bàjẹ́ ẹ kíyèsára. Kábíyèsí ẹ kíyèsára o, ẹ kíyèsára o, torí Yorùbá ní ìfura báyìí ń lo oògùn àgbà. Pánsá òfura pánsá jáná, ajá òfura làjá fi jìn. Bọ́nlé ò bá fura olè oko. Ìfura sì ní kí ni? Lo oògùn àgbà. Àwọn bàbá wa mọ́nímọ́ní, àwọn bàbá wa mọ̀yànmọ̀yàn, àwọn náà wọ́n tún sọ wípé wọ́n ní lówe làlúlù àgídígbo, ọlọ́gbọ́n ní máa jó ìlú àgídígbo, ọ̀mọ̀ràn ní máa mọ̀. Ewé kókò ńlá fi ṣe, gamugamu là fi lù, adití ní máa jó, afọ́jú ní máa lù, ìlú náà sì gbọ́dọ̀ ya. Òwe kíni? Òwe ìkìlọ̀. Òwe ìkìlọ̀ ni. Nígbà tẹ́ fi ewé kókò ṣe lù, tani wọ́n máa fẹ́ gún gamugamu lù, afọ́jú sì ni ó máa lu ìlú náà, adití sì ní máa jó. Bóòlù yẹn ti bọ́ nínú tí mbẹ́lẹ̀ tá a sọ kalẹ̀ yìí tójú ìkìlọ̀ lọ. Ẹ gbọ́dọ̀ tẹ̀lé kìlọ̀. Bẹ́ẹ̀ ni ará Ọ̀yọ́, ìlú tí àwọn èèyàn ti gbọ́n lẹ́yìn ni. Ìlú tí wọ́n bá ń ṣèyàn tí wọ́n tún máa dúró tì ọ́, ìlú Ọ̀yọ́ ni o. Gbogbo àwọn àkà Ọ̀yọ́ ẹ̀yìn yín ni wọ́n wà lójú yín, ẹ máa rí wọn lẹ́yìn yín gbogbo gbà. Ṣùgbọ́n tí wọ́n bá Ọlọ́run ní wọ́n tìjọba yín wò ni wọ́n padà wọ́n ní àsọ fún. Kódà wọ́n sọ débi ifá tí wọ́n dá tán ló mú yín pé ifá ò mú yín, pé àwọn dọ́gbọ́n sí i. Àṣírí bẹ́ẹ̀ mo gbọ́ òdodo ọ̀rọ̀ bẹ̀ tẹ́ ẹ̀ ní gbọ́ láíláí ni mo dọ́gbọ́n sọ fún yín yẹn. Kábíyèsí ẹ kíyèsára, kò jù bẹ́ẹ̀ lọ lénìí. Gbogbo tí mo wá sọ lórí ìkànnì lénìí ìkìlọ̀ ní fún àwọn alágbára ilẹ̀ Yorùbá. Gbogbo nǹkan ló lákòókò àti ìgbà. Gbogbo nǹkan ló lákòókò àti ìgbà. Ọlọ́run ọba láàánú kò ní jẹ́ kílẹ̀ Yorùbá ó tú, báyìí túká ò ní ba alágbára Ọlọ́run. Gbogbo àwọn tá a dẹ̀ fi kànnì yìí tá a fi bá sọ̀rọ̀, Ọlọ́run yí wọn lọ́kàn padà. Wọ́n ronú pé káwọn ó ṣe dáadáa fúnlẹ̀ Yorùbá. Dáadáa tiwọn òun ni ó gbé ilẹ̀ Yorùbá lárugẹ, tí ó gbé wa débi tá a fẹ́ dé. Mo bẹ̀ yín, tí ọ̀rọ̀ mi bá dàbí ọ̀rọ̀ pé mo ta sí yín púpọ̀, ẹ má bínú sí mi. Bí èmi ṣe máa sọ tèmi nù, òdodo ọ̀rọ̀ kì í mú ẹ̀rín wá o. Òdodo ọ̀rọ̀ kì í mẹ́rin wá, bí ẹkún, bí òṣè, ìní máa wà mí tó dodo ọ̀rọ̀ bá wà. Ṣùgbọ́n lẹ́yìn gbogbo rẹ̀ ó padà dayọ̀ ni. Ẹjọ́ ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ó dayọ̀ lórí bàbá wa Abdulhakeem Ọwọ́adé. Ilẹ̀ Yorùbá ó padà dayọ̀ lórí bàbá Bọ́lá Ahmed Tinubu. Ọlọ́ba ọba tó láyé yóò bá yín lọ́kàn padà, torí ọkàn tí yín lé. Ọlọ́run ni ó yí padà o. Yóò jẹ́ ṣe tó yẹ kẹ́ ṣe fúnra Yorùbá lákòókò tí ọkàn yín ó balẹ̀ tẹ́ jókòó pé Ọlọ́run ló ní kí n gbọ́ sáwọn arákùnrin lẹ́nu, mi bá ṣe ẹsẹ̀ gbé. Èèyàn gbọ́n tán o. Bàbá Bọ́lá Ahmed Tinubu, èèyàn ò kí ń gbọ́n tán, tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀nú. Ó dá ẹ̀yin ènìyàn mi. Ẹ ṣé mo dúpẹ́.